Ní gbogbo ibi tí ẹ ti ń wò wá káàkiri àgbáyé, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé Yorùbá ló láṣà, àwa la sì ní èdè. A wà pẹ̀lú olórí ọba onípápá ti ìlú Pápá ní ìpínlẹ̀ Ògùn. Olórí, ẹ ṣàpèjúwe ara yín fáwọn tó ń wò wá. Orúkọ mi ni Olórí Bùkọ́lá Jimoh, ayaba onípápá ìlú Pápá Láǹtó Ní ìpínlẹ̀ Ògùn. nípínlẹ̀ Ògùn. Olórí gbàtàdé bí aríbẹ̀ ṣe rẹwà. Ẹ̀yin gẹ́gẹ́ bí arẹwà olórí, tẹ́tíwájú olórí kékeré láàfin ọba onípápá. Tí bóyá kábíyèsí tiẹ̀ wá náwọn àlejò obìnrin, àbí ẹ mọ̀ pé kábíyèsí àwọn lọ ọkọ oṣó, ọkọ àjẹ́, ọkọ arúgbó, ọkọ ọ̀dọ́, ọkọ gbogbo wọn. Kí kábíyèsí wá ní àwọn àlejò obìnrin, bóyá àwọn àlejò àwọn obìnrin kọ́ lè ní àwọn ní club, àwọn ní kinní kan fẹ́. Tẹ́ bá rí àwọn arẹwà obìnrin tó wá bẹ ọkọ yín wò gẹ́gẹ́ bí aya olórí ìlú ti Pápá, báwo lẹ ṣe máa ń feel? Tí bá rí àwọn obìnrin tó wá bẹ ọkọ mi wò, ọba wọn àníyàn azóbìnrin, èèyàn ní láti ní àmójúkúrò. Ṣé dẹ mọ̀ pé ọ̀rọ̀ ọba oṣù oníyàwó kan, wọ́n lè fẹ́ 100, wọ́n lè fẹ́ millions tí èèyàn ní kéèyàn mọ̀. Ṣé dẹ mọ̀ pé ọba bàbá gbogbo ayé is a father of all nations. So mo ò lè sọ pé torí mo rí obìnrin arẹwà kan kí ni wọ́n máa bí mi àbí kankan rárá o. Rárá. So téèyàn bá ti wà as obìnrin, téèyàn bá ti ní àmójúkúrò, because irú àwọn ènìyàn náà mú nǹkan tó ń bá wá ayé òde òní tó dẹ̀ ti jẹ́ pé àwọn kábíyèsí bí wọ́n bá péyàn, èèyàn á pè wọ́n. So èèyàn ní láti ní àmójúkúrò pátápátá. Tẹ́ bá jàjàrí ọba kan tó fẹ́ ìyàwó kan, ó ní bó ṣe jẹ́. So àmójúkúrò ó ṣe pàtàkì gan, torí mi gan báyọ̀ lé. Báwo lẹ ṣe wá ń ṣe láàrin àwọn tẹ́ bá ń lé? Bá ṣe ń ṣe má lè jà rárá lọ́rùn pé kò sọ́gbọ́n ẹ̀. Àmọ́ pé kò sí bá ṣe lè rìn kórí má nì. But téèyàn bá ti fi ọwọ́ síbi tọ́wọ́ gbé, I believe everything is okay. Olórí gbàtàdé bí a rí tẹ́ ẹ kó owó ẹyọ sínú irun yín. Ní ẹnujọ́ mẹ́ta ni a dẹ̀ ń gbọ́ pé àwọn kan máa sọ pé kí ló ń jẹ́ ṣẹ̀ṣe kinní kan níbi tí Christianity and Islamic kinní wà kinní kan. Ẹ jọ̀ọ́ mà gẹ́gẹ́ bí aya number 1 ní Pápá, aya kábíyèsí ọba Pápá, ojú wo lẹ fi wo ìṣẹ̀ṣe sí ẹ̀sìn àyálò? Mo fẹ́ kẹ́ yànnàná ẹ̀ fún wa. Àkọ́kọ́ ìṣẹ̀ṣe làgbà, mo tún repeat ìṣẹ̀ṣe owó làgbà. Mi ò lè sọ wípé although mi ò really understand, because ẹni tí ó bá fẹ́ ọba kò lẹ́sìn rárá. Mo dẹ̀ tún wá dúpẹ́ pé mo tún wá bára mi ní ìṣẹ̀ṣe. Ó ṣe pé mo kọ̀ sọ pé ìṣẹ̀ṣe yìí ó wù mí ṣe, mo fẹ́ sáré wọ̀ ìṣẹ̀ṣe yìí, mo ṣe kinní kan, mo fẹ́ ìkan ló gbé mi dé ibi ìṣẹ̀ṣe. Ṣé ẹ lè sọ fún wa mọ̀? Mo lè fi style sọ fún yín díẹ̀ torí pé mo ti sọ nínú BBC News. Ìṣẹ̀ṣe mi ogun ló gbé mi wọnú ìṣẹ̀ṣe. Celestial ni mí, but ẹ mọ̀ pé kọ́nà ṣàánú wa. Téèyàn bá ti débi tí ó ń lọ kò ní ṣe kí ni, kò ní dúró. Mi ò sọ ẹ̀sà àyálò, mi ò ní kò dá bí mo ṣe wà yìí. Téèyàn bá invite mi sí church, I will go. Téèyàn bá invite mi sí mosque, I will go. Torí pé ẹyọ kan náà ẹyọ kan là ń sìn, but bó ní kálukú ṣe gba Ọlọ́run ẹ̀gbọ́ ló ṣe kí ni, ló yàtọ̀. So I did not discriminate. So tẹ́lẹ̀ mo lè kúrò ní sẹ̀lẹ̀ kí bọ́sì kankan. So ìrírí ayé ojú rí tó ni. So mi ò sọ pé ìṣẹ̀ṣe kan náà ṣe bíbá ìmú fẹ́. Tọ́kọ mi gan bá ń ṣe àwọn ọdún ìṣẹ̀ṣe, ẹ tó bá mọ̀ mí dáadáa, mi ò ń bọ̀tà. Mo mọ̀ pé what is this, kí ló ń ṣe yìí? Kọ́ tó fọ̀, mo lè bọ́ ọkọ mi jà pé mo fẹ́ lọ church o, mo fẹ́ forí balẹ̀ rí o, ẹ wọ̀ pé sẹ̀lẹ̀ ni mí o, akọrin no. But ìgbà tí pè yẹn dé, mo gbà tọwọ́, mo gbà tẹsẹ̀ o. Ṣé ó túmọ̀ sí pé a lè pè yín náà ní, ẹ mọ̀ pé wòlíì oríṣiríṣi ló wà, ṣé a lè pè yín ní wòlíì ní ìlànà ìṣẹ̀ṣe? Ṣé ẹ lè pè mí ní wòlíì ṣá? Mi ò really understand bóyá wọ́n máa sọ wòlíì ní ìṣẹ̀ṣe, because ọ̀pọ̀ ní kálukú ní bí wọ́n ṣe máa ń pè.
bóyá àwọn pásítọ̀ ni ó ní bó ṣe máa ń pe àwọn tó ríran lọ́dọ̀ wọn, so àwọn ọ̀sẹ̀lẹ̀ náà ó ní bó ṣe máa ń pe, so àwọn Ọlọ́ṣun èmi máa ń believe pé instead of wòlíì ẹlòmíì tó bá ti aṣọ obìnrin wọ́n máa ń pè wọ́n ní yèyé, òun ló máa ń sọ pé oore yèyé o, ẹlòmíì máa ní oore yèyé kíní understand yèyé lèmi mọ̀ tó máa ń pè wọ́n, but mi ò tí ì rí níbi ìṣẹ̀ṣẹ̀ tó máa ní wòlíì. ẹ bíi pé sẹ́yìn náà ti ń ríran ní ìlànà yèyé Ọ̀ṣun. adúpẹ́ f'Olódùmarè, adúpẹ́ pé àwọn tó mọ̀ mí díẹ̀ tó bá wo fídíò tó mọ̀ mí tí ó dẹ̀ ń wá sọ́dọ̀ mi ó lè testify díẹ̀ ẹ mọ̀ pé èèyàn gbọdọ̀ gbé rẹ̀ ga, ẹ mọ̀ pé bébì ni mi àwọn àṣẹ̀dé ni, but mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé bí mo ṣe ń tu ó ń tú, bí mo ṣe ń dè ó ń dè, adúpẹ́. ó túmọ̀ sí pé sí ń dáhùn èèyàn lóhùn. báwo ṣe fẹ́ sọ náà ẹ ṣàjẹ́ ẹ mọ̀ ẹ jẹ́ ká. torí àwọn tó bá wo fídíò yẹn lè ní àwọn ní kinní kọ̀ọ̀kan fẹ́ pè wá pé ẹ wá mú wa lọ́dún lórí Ọba Pápá o, torí ẹ̀ mo ṣe ní kí n béèrè dáadáa. Not like that. Okay. Not like that. But bí àwọn tó súnmọ́ mi wá súnmọ́ bóyá bí àwọn ọ̀rẹ́ mi tó súnmọ́ mi tó understand mi better, because ìgbà tí mo wà ní tí mo ṣe ìṣẹ̀lẹ̀ tí mo wà nínú ìṣẹ̀lẹ̀ náà wòlíì ni mí, so tó bá wo I'm a senior Cape prophetess, so the thing is there already, the gift is there already, the talented is there already. I don't know, maybe girl get because it was a gift yet tí wọ́n á bẹ̀ láti lẹ̀, so kò ṣe wípé bóyá, so the gift is there already, so fúnra mi mọ̀ pé kàn ń gbénú mi kó tó wá dé pé ìṣẹ̀ṣe àbínú ìṣẹ̀ṣe ẹ tó bá dẹ̀ pé ní wòlíì ní ṣẹlẹ̀ gbogbo yóò jẹ́ kẹ́tì understand pé àríran ni alálà ni, so kàṣẹ tí wọ́n wá sọ ìṣẹ̀ṣe. iṣẹ́ Ọlọ́run pọ̀ olórí bọ́rọ̀ ṣe jẹ́ iṣẹ́ yẹn ò rò pé ó yẹ kẹ́ wá lọ kọ́ iṣẹ́ yẹn dáadáa níbòmí. iṣẹ́ Ọ̀ṣun ẹ mọ̀ pé sìn ẹ ti di Ọlọ́ṣun báyìí, Ọlọ́ṣun tẹ̀lé di yẹn ó dàbí pé talent látọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè ni, mo èmi wò pé ṣé ẹ rò pé kẹtù lọ fojú sí i lọ́dọ̀ àwọn àgbààgbà yèyé Ọlọ́ṣun. nǹkan tó ṣẹlẹ̀ wípé mo fojú sí mo kàn believe pé torí nínú BBC yẹn people get me wrong when I said I don't have a boss, I said so because tí mo ṣe sọ pé I don't have a boss níbi ìfẹ́ wípé ìgbà táwọn challenges yẹn tó ṣẹlẹ̀ sí mi tí wọ́n gbé mi débi tí mo máa dé from Sẹ̀lẹ̀ tí mi ò mọ anything tí mo dẹ̀ kọ́ bí i 40 tí mo understand, so ibi tí mo ti ń sọ pé mo ò ní boss understand àrí yẹn òun nìyẹn pé mi ò mọ kíní, so ìgbà tí mo dẹ̀ débẹ̀ I started, you don't understand what I'm saying, kò sí bí o ṣe máa wà kó máa ní mentor, kò sí bí o ṣe lè wà kó máa lọ ọ̀gá, it's not possible. I have a boss, mo ní ọ̀gá. ṣé ẹ lè dárúkọ wọn. mo fẹ́ àìdúrókọ wọn, so mo ní ọ̀gá, so mi ò I don't know maybe so that thing that phrase àwọn èèyàn wọ́n miss, it's not good. I have a boss. ìgbà tẹ́ wá boss of all bosses. wow ọkùnrin ni wà bóbìnrin. mo náà kò rí mo náà bìnrin. tẹ́lẹ̀ pé tó bá fẹ́ ru yín lójú báyìí ẹ pé wọ́n. so ìyẹn nǹkan tí mo sọ níbi bẹ́ẹ̀ some people did not really get ọ̀rọ̀ yẹn, so I have a boss mi dẹ̀ tún náà rẹ̀ kan tó jẹ́ olórí mi òun náà oníṣẹ̀ṣe, so tí kọ̀ọ̀kan bá mú mi lójú mọ́ olórí alpha báwo, so I have a boss kò possible kí wọ́n máa ní boss, it's not possible, so I think people get me wrong in that aspect. ẹ ṣe gan ma ìgbà tí ẹ wá di oníṣẹ̀ṣe ojú wo ni kábíyèsí wa fi ń wò yín láàfin tọmọ yín pé wòlíì ní í ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ṣe mo ti wá di pé ẹ ti ń kó owó ẹyọ ẹ ti ń ṣèṣẹ̀ṣe yẹn ṣé wọ́n fara mọ́ pátápátá. wọn pọ̀ bó lẹ́sìn sí wọ́n fara mọ́ kábíyèsí ò lẹ́sìn sí wọ́n fara mọ́ ṣe àpá àwọn náà lọ́kọ̀ oṣù àwọn lọ́kọ̀ àjẹ́ àwọn lọ́kọ̀ ẹ̀mí rẹ̀ so wọ́n fara mọ́. ọkọ ọmọ mi lólórí wa yìí o olórí jẹ́ lè sọ bẹ́yìn àti kábíyèsí ṣe pàdé fún wa. ẹ ṣe jẹ́ ká bóyá next time. ẹ fẹ́ sọ fún wa afẹ́kẹ́ gba àwọn obìnrin tó ń pé bóyá tó bá ti wà nípò ọlá wọn ò ní ṣiṣẹ́
bóyá kinní kan wọn ò ní àkànṣe àjókòó rẹpẹtẹ tẹ́ńpọ́n believe pé ọkọ àwọn ló yẹ kó máa gbogbo responsibility ilé ọrùn ọkọ ló yẹ kó wà ẹ̀yin gẹ́gẹ́ bí olórí láàfin kábíyèsí ọba onípápá ǹjẹ́ ẹ lè gba àwọn obìnrin nímọ̀ràn lórí ọ̀rọ̀ tí mo sọ yìí mà. ṣe rí nípa pé àwọn obìnrin ò ṣiṣẹ́ àwọn ọ̀pọ̀ mi ṣe wáyé àwọn tó bá wù mí ní ọmọ bí láìfà bí kínní kan so gbogbo àwọn tó bá wù mí tó mọ̀ mí dáadáa wọ́n máa understand I am a qualified nurse to the call I went to school of nursing Ìjẹ̀bú Òde so ìgbà tí mo fẹ́ ọkọ mi mo yarí pé mo fẹ́ ṣiṣẹ́ mo fẹ́ ṣe ìgbà kan wọ́n gbà. For then, I'm also a skincare therapist. Mo tún wò pé mo ṣàì bíbí àwọn tù mo fẹ́ try láti ní ìkọ́ tí mo ń ṣe but ẹlòmíì wà tó jẹ́ pé ọkọ ẹ̀ wà capable láti sọ pé ìyàwó mi ò fẹ́ òṣìṣẹ́ kò ṣe pé gbogbo obìnrin lọ lẹ́rọ ẹ tí understand but nínú àwọn ọkùnrin yẹn tó wá wà tá tó bá sọ bẹ́ẹ̀ nínú 100% or 30% ni. So mi ò lè gba obìnrin ní ìyànjú pé kó má ṣiṣẹ́ torí èmi tí mo fẹ́ kábíyèsí yìí gan mo ń ṣiṣẹ́ débi pé ìgbà tí mo rí pé kábíyèsí ò fẹ́ gbà kí n ṣiṣẹ́ àwọn tó bá ra organic lọ́wọ́ mi they will tell you better mo máa online mo máa daṣẹ́ mo ti dé o ẹ wá bá mi ra para o ẹ wá bá mi mo sọ di online business mo sọ ẹni àwọn tó bá mú mi dáadáa wọ́n máa sọ pé òótọ́ ni mo sọ di online business. Ibà mo ti ta para mi. Àtọ̀ṣẹ tó fi tewétegbò ṣe tó fi egbògi ṣe azin tó fi nǹkan ìbílẹ̀ mi ò sọ pé spiritual àwọn bíi turmeric garlic anything in combination organic. kò ṣe pé olórí ń ṣe oògùn ìfẹ́ràn o kọ́ máa lọ máa ní ó yá àfẹ́ lọ ṣoògùn fẹ́ràn lọ́dọ̀ olórí organic lólórí ń ṣe àti cream o fẹ́yìn tí ẹ bá kun patẹ́fẹ́ kí skin máa glitter ṣe rí bí skin olórí náà ṣe ń glitter báyìí ẹ ṣe gànmọ́ olórí gẹ́gẹ́ bí ìyàwó kékeré láàfin kábíyèsí tí kábíyèsí bá jí lọ́la mo ti fẹ́ yàwó ilé ẹ̀já rẹ̀ báwo lẹ ṣe fẹ́ fi báwo fẹ́ yàwó ilé yìí. tí kábíyèsí bá fẹ́ yàwó ilé mi is well accepted torí pé irú àwa yìí gbọdọ̀ sọ̀rọ̀ torí tí irú àwa ìta bá fẹ́ jà àmọ́ àwọn àgbààgbà kan tó máa dìde pé bó ṣe máa rí nìyẹn ṣèbí wọn lọ bá yọ lọ ìwọ tó o bá ti fẹ́ ọkọ ẹ láti lè tó bá jẹ́ kọ́lọ́kọ́lọ́ fẹ́ so expect more expect pé anything ka ọkọ at any fucking time. àwọn obìnrin tó máa wá gbóná ra tó dẹ̀ yẹn páwọn kọ́ ni first try tó máa tún máa gbóná ra yẹn kọ́ ṣiṣẹ́ ní ìmọ̀ràn tẹ́ fẹ́ gbà wọ́n. mi ò lè parọ́ fún yín kí kémi náà tó di báyìí I've passed through something pé normal mi ò lè tó bá yá mo lè fẹ́ sọ pé gbogbo àwọn tó bá lọ ṣe ìyàwó kejì ìyàwó kẹta ìyàwó kẹrin gbogbo wọn ẹ̀ tẹ́ bá wà dí wọn ló máa ní ìgbónára mo lè fẹ́ sọ because I'm a living testimony. báwo lẹ ṣe ń ṣe ojúṣe yín gẹ́gẹ́ bí ìyàwó ilé gẹ́gẹ́ bí business woman gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe tí kò dédé kan lára. ọkàn mi jẹ́ ẹ̀dá kan tí kò ní mi lára wọn ò ní mi lára fún a second wọn ò ní mi lára nǹkan tó bá fọkàn mi ló máa jẹ ìgbà bí ìgò tí bá pòṣẹ́ lọ́wọ́ bóyá mo ṣe organic tí mo pòṣẹ́ lọ́wọ́ fúnra wọn ló bá ní ṣé ọkọ mi ti ń bá mi bó ṣe jẹ́ kábíyèsí tó tá bá jọ wà ní yàrá ọkọ mi ìgbà mi tó bá rí pé iṣẹ́ yẹn pọ̀ ó máa jókòó wọn máa bá mi nu cream àjọ wọn máa lọ ìpara so when you have understanding husband you believe pé you are good to go ọkọ mi nǹkan tí ó ṣe easy fún mi mà lóòótọ́ àti I've passed through some stages ṣe bá gbọ́ BBC news ẹ̀ dáadáa but ẹni tó bá ti ọkọ mi èmi ò rí wọn gẹ́gẹ́ bí ọba torí pé ká ní wọ́n máa ń wúwo ọba yẹn sí mi personally I believe pé by now kò jẹ́ kí sí ní ilé yẹn mọ́ kò jẹ́ kí sí lọ́dọ̀ mọ́ kò jẹ́ kí sí ní ibi bẹ̀rẹ̀ mọ́ I saw him like a father he is a father no he is a father ẹ̀bùn táwọn èèyàn máa fi wọ̀wọ́ pé ọba lóòótọ́ ìyàwó mi kí ni ti ń pọ̀ ọ́ nígbà mo ní ẹ̀dẹ̀ ṣe kó tó wá di pé I believe my kó tó wá kọ́ ṣọ́ọ̀bù fún mi mo mọ̀ pé bóyá títí bóyá the next month a máa open it but is a
tó bá rí pé iṣẹ́ yẹn pọ̀ fún mi wọ́n ní wo má dáná mo mọ indomie jẹ mo mọ̀ ń jẹ wọ́n ní indomie bíi ti báwo ó yá ó rí pé àwọn kọ́sítọ́mà wo bó ṣe ń pè ẹ́ bó ṣe ó máa assist mi ìgbà ọkọ mi nígbà mi tẹ́ bá bá níbi tí ọkọ mi tó ti ń bá mi gún ọṣẹ so ẹ máa rò pé ṣé kábíyèsí rẹ rí so he's a father he's not I do not see him as a husband. àwọn míì dẹ lọ ṣe first wife àwọn míì àná àwọn ò lè fẹ́ married man wọ́n lọ ṣe first wife wọn dẹ rírú kí ẹ̀yìn ṣẹ mọ. ṣé yóò mọ mi ò mo kéré gan àti mo fẹ́ ọkọ mi I was just 22 years ìgbà tí mo fẹ́ ọkọ mi kódà mi ò mọ̀ pọ̀ balẹ̀ mi tí mo fẹ́ with this guys tí mo ṣe sọ fún yín pé ọ̀nà yẹn pọ̀ ìgbà tẹ́ bèrè lọ́wọ́ mi pé báwo ni mo ṣe fẹ́ ìgbà tó yún mi wọ 5 months ni mo ṣe mọ̀ pé ẹni tí mo fẹ́ ọba ni oyún rẹ̀ kò ṣeé ṣe mi ò mọ̀ pé ká ní mo mọ̀ ní pósí òkè mi gan sá so but ẹ mọ̀ pé ibi tó yẹ bá dá mi sí ibẹ̀ là ń gbé so mo dẹ̀ fẹ́ gba àwọn obìnrin I personally mo fẹ́ gba gbogbo wa àti ẹ̀mí tí mo sọ̀rọ̀ yìí níyànjú wípé tí gbogbo wa bá ti believe pé men are polygamous in nature gbogbo obìnrin láyé a máa ní rest of mind kódà ọmọ bíbí inú wa tàbí ní ọkùnrin men are àwọn ọmọ wa gan polygamous tó jẹ́ ọkùnrin men are polygamous níjọ́ tó bá ti mọ̀ pé àwọn ọkùnrin they are polygamous in nature we have rest of mind kò sí bá ṣe fẹ́ ṣe ọkùnrin mi màmá sọ fún yín pé ṣé kò wù bá jẹ ráìsì lọ ni ṣé kò wù má jẹ̀bà kò sí bá ṣe fẹ́ ṣe àti pé à ń gbóná ra à ń ṣe kíní kan yìí kí ni káwọ̀ first wife ṣe o ṣé tí tó bá jẹ́ bó ṣe gbóná ra nìyẹn ṣá máa wọlé ẹ jẹ́ ká lọ lùlẹ̀ ẹni tó bá ti ń fẹ́ tó ti lọ́kọ tó ti jẹ́ pé ó ṣe bí ìyàwó kejì ìyàwó kẹta ìyàwó kẹrin I believe pé ó jẹ́ kó mú first wife yẹn gẹ́gẹ́ bí mother bí mama because kò jẹ́ kó rí àzọrógún ẹ̀ because tẹ́ni ẹ bá gbé pọ̀ dídákúdá ò lè wọlé ò lè fẹ́ kò lè tó sẹ́kù fẹ́. ẹ ṣe gan-an a fẹ́ kẹ́ súre fún gbogbo àwọn tó ń wò wá káàkiri àgbáńláyé. mo súre fún gbogbo èyí tí ẹ̀ ń wà o ìjọba Tinubu yìí bó tẹ̀ ṣe rí bákàbákan á tún wà lára o àárín tiwa ṣe ń bẹ̀rẹ̀ àní wá sáré báwọn náà jà wá rárá àní bá ọjọ́ lọ́jọ́ lọ ọjọ́ tí ebi bá ń pọ̀nù àní jáde ajé onísọ̀gbòdì á fi lè wá ṣe gbùgbé o. ẹ ṣe gan